ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn ohun tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. Àdìsá ọtí mòye yìí jẹ ìwo ń pápá ìwo nà ìwo ń pápá ìwo nà ọmọ aládìkún òmòye yìí jẹ ìwo ń pápá ìwo nà ìwo ń pápá ìwo nà àti mòye yìí jẹ ìwo ń pápá ìwo nà. Àdìsá ọmọ aládìkún Ìgbòho òòṣà tí mòye yìí jẹ àwa tí mòye yìí jẹ o ìwo ń pápá ìwo nà. Ọjọ́ ńlá lọ́jọ́ yẹn nìbàdàn ọ̀dìdéètì tá ò tí lè sọ ọba Gbọ́láhàn ló rán ni wàá pè wá o wọ́n fàdìsá Ìgbòho jọba jagunjagun aládé tó wà lórí ẹ ọba jagunjagun ló máa jẹ Àdìsá adé tó wà lórí ẹ ọba jagunjagun ló máa jẹ. Àdìsá mi ò fẹ́ competition. Ẹ bá mi wọ́n lórí Sunday Adéyẹmọ Ìgbòho ṣá èmi nìkan nìyí olóyè tí ò ní ráìvà ìyá olóyè rẹpẹtẹ Abẹni ọmọ tí ò ṣeé pààrọ̀ ẹjọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tí ń bá mi compete nǹkan tí mi ò fẹ́ lélẹ́yìí o. Ṣé ẹ̀yin náà wá fẹ́ di bàbá olóyè tí ò pé méjì ni èmi nìyí olóyè tí ò pé méjì náà kí ló dé àti wọ́yè yìí jẹ́ ìwo pápá ìwo nà ẹjọ́ ó ti mú oyè kalẹ̀ ẹni tí ò bá dùn mọ́ kó lọ po sódà mẹ́bà ẹni tí ò bá dùn mọ́ ó lè fọ́ orí mọ́ bíríkì àwa tí mú oyè kalẹ̀ bí ṣe máa kápá rù lélẹ̀ mo máa kápá sókè báyìí wọ́n ti fún wa lóyè o àwa ti gboyè ẹni tí ò dùn mọ́ kó sórí kanlẹ̀ oyè yìí ṣe nǹkan kábíyèsí o kábíyèsí onírìṣà ẹ̀yin lọ́ba ilẹ̀ Yorùbá kábíyèsí bàbá mi ọba Gbọ́láhàn orúkọ yíyan mi kí mọ̀ pé pàwọn mi lọ tí sìn àbí kí mi wọ́n pè mo mọ̀ pé mo bá Gbọ́láhàn pè mo dẹ̀ máa kàn bí ẹ bá bí ní pé mo bá yín lóye mo pè yín lórúkọ ṣe lẹ́yìn àkànbí yẹn special nu ayé mi gan-an ni. Bàbá olóyè tí yóò pé méjì ọba jagunjagun ló máa jẹ Àdìsá bàbá olóyè tí ó pé méjì ọba jagunjagun ló máa jẹ after 6,000 years nílẹ̀ Yorùbá o ọba jagunjagun ló máa jẹ wọ́n ní Pàdìsá o ọba jagunjagun ló máa jẹ Ọlọ́run lóyè yìí tọ́ sí nílé Ifẹ̀ ọba jagunjagun ló máa jẹ oyè gbogbo ọmọ Yorùbá o ọba jagunjagun ló máa jẹ ọmọ kan yàtọ̀ sọ́mọ àlè ọba jagunjagun ló máa jẹ olóyè ọ̀sọ́ọ̀sì wọ́n ní ta ló tọ́ sí nílẹ̀ Yorùbá wọ́n ní Májàsọ́lá òòṣà ni ọba jagunjagun ló máa jẹ. ẹ jọ ẹ̀yin wọlé ti ṣe tán àwa ti múra kalẹ̀ èmi ti mọ̀ wípé ọ̀rọ̀ tó ní sọ́njọ́ kìíní àná mo mọ̀ kó máa bídíò máa bá dùbì ọ̀ní ti mú ìjọ yẹn tí wọ́n ń ṣe ìwúre fún lóyè Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà ta ló rí múùdù spirit tí Ọ̀ọ̀ni wà ń jọ yẹn mi ìrò bí mo rí Ọ̀ọ̀ni kí wọ́n sọ̀rọ̀ ní pọ́blíkì bẹ́ẹ̀ Ọ̀ọ̀ni wọnú ìtẹ́ àwọn bàbá wọn jọ yẹn tí wọ́n ń wúre fún lóyè Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà kì í ṣe Ọ̀jájá ló wà lórí oyè kí ló kọ kábíyèsí Ọ̀jájá gangan kábíyèsí kí ló kábíyèsí Ọ̀jájá gangan kì í ṣe àwọn gangan ló wà lórí oyè Ọ̀jájá gangan ló wà lórí oyè níjọ́ yẹn àwọn irúmọlẹ̀ àwọn ọ̀ṣọ́ọ̀ṣì gangan ló wà lórí oyè níjọ́ yẹn èmi mọ̀ wípé bọ́ọ̀ni ṣe ń sọ̀rọ̀ níjọ́ yẹn Ọ̀ọ̀ni àwọn irúmọlẹ̀ wọ́n wọnú Ọ̀ọ̀ni báyìí ni ó ga ẹjẹ tó bá jowú olóyè kò náwó sókè mi jowú o èmi jowú torí èmi nìkan ni olóyè tí ò pé méjì olóyè sí bàbá olóyè tí ò pé méjì nìsín èmi jowú o mo jowú ẹjọ èyí tí mo bá wá dùn sí oyè tí wọ́n fún olóyè tí wọ́n fún Àdìsá you saw it God bless Mr. Olawale
ẹni tí inú yín bá dùn sí òye tí wọ́n fún Àdìsá ọmọ Adéyẹmọ, ẹ jẹ́ ká rí kọ́mẹ́ǹtì yín comment section, ṣé inú yín ń dùn sí because mo ṣe wà yìí àǹkárá oyè iye olóyè mo ti mú pèlè àti mú àǹkárá àti mú pè èmi ti mú pèlè already, mo ti mú pèlè kalẹ̀ báyìí, mo ti mú àǹkárá kalẹ̀ báyìí, gbogbo nǹkan la máa mú jọ yẹn. Ọlọ́run fún wa lẹ́mìí àtàlàáfíà. Ẹni tó Ògúnwùsì kan ló wà lórí ṣíà ń jọ yẹn, àwọn irúmọlẹ̀ náà wà lórí ṣíà. Ẹbọn yẹn ṣàdúrà fún olóyè, ẹ̀ẹ́rí ara kábíyèsí, ẹ̀ẹ́rí ara wọn jọ yẹn. In fact, I don't even know how to put it. Ara olóyè ní ara kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì níjọ yẹn, ara wọn yẹn ó kọjá wípé kì í ṣe Babátúndé Ògúnwùsì ló wà lórí síìtì níjọ náà. Ó ti wá padà ṣe o. Ẹni tí ò dùn mọ́ kó sórí mọ́lẹ̀, Ọọ̀ni ń ṣe nǹkan, Ọ̀jájá ń ṣe nǹkan o. Ẹni tí ò dùn mọ́ kó sórí mọ́lẹ̀, Ọ̀jájá ń ṣe nǹkan, ọmọ Yorùbá ń ṣe nǹkan, àwọn ọmọ ọkọ Yorùbá ń ṣe nǹkan o. Ẹni tí ò dùn mọ́ kó fò. Ẹni tí lè bá dùn ẹjẹ ariyin, ẹni tí lè bá dùn wọ́n ní oyè ọ̀ṣọ́ọ̀ṣì tó wà nílẹ̀ Yorùbá o, Mọ́jàsọ́lá ló tọ́ sí i. Oyè ọ̀ṣọ́ọ̀ṣì ilẹ̀ Yorùbá o, Mọ́jàsọ́lá ló tọ́ sí i. Ẹ̀yin tèmi mo kí yín ẹ káàárọ̀ ẹ káàsán, ẹ kú dédé àsìkò yìí according to the time tí tòyí bá wáyé ọjọ́ ìwúyè Ọlọ́run jẹ́ ká lè wálé o. Ọlọ́run jẹ́ a lè wá ń bẹ̀ ni torí ibi táwa wà yìí Ọlọ́run ṣàánú fún wa ni. Ẹ̀yin tẹ́ wá lé ẹ mọ̀ celebrate, àwọn tàbá wá lè wálé apá títì láàrú bíbí. Ọlọ́run ṣe wà tayọ torí ẹ̀ ní tí mo dá platform kalẹ̀, platform àwọn tàbá lè wálé, àwọn tàbá lè wálé a máa dá platform ẹ̀ kalẹ̀ after 6,000 years. Kábíyèsí ọba Gbọ́láhàn, báwo lẹ ṣe rò ó? Kí lẹ rò débẹ̀? Kí lẹ àwọn adílẹ̀ ẹni Yorùbá èkó dey play, dey what? Dey play. Jagunjagun yàtọ̀ sí janujanu o. Èmi wá fẹ́ fohùn kalẹ̀ o. Èmi fẹ́ fohùn kalẹ̀ yìí kábíyèsí tẹ̀ ń fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàlóyè jagunjagun. Ẹ jọ torí Ọlọ́run, Yorùbáwùyí ṣé mi ò deserve oyè janujanu? No, mo ń bèrè ní kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì, kábíyèsí Àkànbí ọba Gbọ́láhàn, àtẹ̀yìn kábíyèsí tó kù nílẹ̀ Yorùbá, kábíyèsí Aláàfin Ọ̀yọ́, tẹ bá fún olóyè ní jagunjagun, ṣé mi Àbẹ̀ní Ayélàgbé, ṣé mi ò deserve oyè janujanu? Ṣẹ́ríbi tí àti máa ní problem pẹ̀lú ara wa nìyí lélẹ̀. Ṣé mi ò deserve oyè janujanu? Ẹ̀yin fáǹsì mi ẹ jọ̀ọ́ bá mi sọ fún wọn. Àwọn tí Yorùbáwùyí wọ́n ti kọ́ sí comment section, ní Yorùbáwùyí see you there, káwá fàájà, a máa fàájà ní fàájàmanism la máa gbé wálé, a máa fàájà ibo àní fàájà kẹ̀ kíkí, a máa fàájà ní. Ṣùgbọ́n bá mi sọ fún wọn tí má ti wáyé, bá mi sọ fún wọn kábíyèsí ẹni mo deserve oyè janujanu. Tẹ́ẹ̀bà tókè bá lọ bá mú ọmọ lọ bókè, tẹ́ẹ̀bà fún mi lóye janujanu, I have máa bèrè fún mo deserve àbí mi deserve ẹ̀. Ṣé mi ò gbìyànjú nínú ọ̀rọ̀ Yorùbá ni? Tẹ́ẹ̀bà fún mi lóye janujanu kábíyèsí Ọọ̀ni, tẹ́ẹ̀bà fún mi lóye janujanu àti ìgbẹ̀yìn kábíyèsí tó kù. Sunday Igboho is now the new face of Yorùbá land o. Olóyè mo dẹ̀ ní ẹgọ́ṣẹ́ fún mi, mo ní ẹgọ́ṣẹ́ fún mi, olóyè wà láàyè mi àti mi ìrọ́lóyè rí o. Mo yẹ kí n bá rí one on one báyìí tí ẹ bá gé ọṣẹ fún mi, àwọn fáǹsì wọ́n gbà yín tì lọ́wọ́ mi. Tí n bá rí one on one báyìí, tẹ́ bá ti mọ̀ pé Yorùbáwùyí ń bọ̀ bí tẹ́ ń bọ̀ jọ yẹn, ẹ jọ̀ọ́ ẹ rọra mú ọṣẹ ẹ fi sápò wá. Torí tí ẹ bá gé ọṣẹ fún mi olóyè, tí n bá mú yín one on one, àwọn fáǹsì yín wọ́n gbà, àwọn kábíyèsí gan máa gbà yín tì lọ́wọ́ mi. Àwọn fáǹsì yín ni kò mọ̀, àwọn kábíyèsí gan wọ́n gbà yín tì lọ́wọ́ mi ní tó máa fojú yín rí. Oyè gidi ló tọ́ sí mi. Wọ́n ní kán wọ́n lóye janujanu kan, àwọn kan ní ìyálóde nìkan fún mi. Oyè yìí fún ayé fún mi lóye. Àbẹ̀ní ni olórí janujanu of Yorùbá land. Àwọn èèyàn tó fún mi lóye. Ẹnu pọ̀ of Yorùbá land.
ẹnu fẹnu wúgẹ̀tì of your fẹnu èmi kò ní kẹ́kọ̀ọ́ pè ní fẹnu wúgẹ̀tì olóyè náà ń pè ní fẹnu wúgẹ̀tì ọmọ afẹ́pọ̀n this age ò pínpín àdìsá congratulations to you. àwọn kan wá ní ilẹ̀ Yorùbá wọ́n lẹ́nu wọn ò kò dey play mo kí ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time tí show yìí bá bá yín inú mi dùn gan bó ṣe wá sórí ètò yìí mo wá sọ nípa oyè tó pọ́n ti jẹ for the past 6,000 years nílẹ̀ Yorùbá jagunjagun ilẹ̀ Yorùbá wọ́n ní wọ́n ti fi dá olóyè lọ́lá àwọn èèyàn fẹ́ẹ́ sẹ̀dẹ̀ sí mi pa lánàá but àná yẹn ẹ mọ̀ we go pay bills so mo busy lánàá but kí n tó wá lọ síbẹ̀ please pray for Taiwo Azan Ogogo ọmọ kúlódò ọmọ kú lómi Sati ẹjọ pé tí wọ́n wà lórí ètò mi ẹ bá mi wúre fún Ogogo Taiwo ọmọ kúlódò kọ́lọ́n bá mi fún wọn ní àlàáfíà tó péye kọ́lọ́n bá mi ró wọn ní agbára wọ́n ní cancer stage 4 dẹ̀ náà wà stage 4 ọba tó máa ń sọ òkú dàlàyé bá wa sọ wọn dàlàyé padà. We don't want to say we miss him now. We love me personally. I love him. Ní dá mi mọ̀mọ́ because ọjọ́ ti lọ. Àwa náà ti di màmá nísìn. Táwa ní ọmọ kékeré. Àwọn even àròsàngò tẹ̀ lè mọ̀ mímọ́ so gbogbo wọn lè mọ̀ mímọ́. So I was ara ọmọ abẹ́nu wọn nígbà yẹn bẹ̀ adúpẹ́ fọ́lọ́run. Lọ́dún fá Ọlọ́run ọba kó jọ kó bá mi fún Ogogo ní àlàáfíà kọ́lọ̀ má kánjú pa wọ́n kó má pa wá náà kọ́lọ̀ bá fún lálàáfíà tó bá fún lálàáfíà tán kó má jẹ́ kí àìsàn dé bá wa náà kọ́lọ̀ kó jọ kó bá wa fún Ogogo Taiwo lálàáfíà. Àmọ́ wọ́n dẹ̀ sí bọ́tà wọ́n ní ẹjọ́ tẹ́ bá mọ àwọn tí wọ́n lè treat cancer stage 4 àbí tẹ́ bá mọ nǹkan tí wọ́n lè fi treat ẹ̀ please go to his platform ẹ bá wa kọ síbi tẹ́ bá wa kọ síbi náà kí máa kà síta máa kà síta. Ogogo ó jẹ́ èèyàn tó yẹ pé ó ní discipline àwọn tó máa ní discipline ẹ̀ Ogogo so and Ogogo it is well Ọlọ́run bá wa fún lálàáfíà Ọlọ́run bá wa fún lálàáfíà ẹ̀ṣẹ̀ àmọ̀ṣe àti àìmọ̀ṣe gbogbo ẹbí tó lè fa ìdíwọ́ ìwúre tá à ń ṣe tó gẹ́lẹ́ṣẹ̀ làwọn ẹlẹ́ṣẹ̀ lẹ́yìn náà Ọlọ́run lè dùnmọ̀ kó ṣàforíjì fún wa kó bá wa fún Taiwo Ogogo lálàáfíà tó bá wá fún lálàáfíà kọ́lọ́ má jẹ́ káwa náà ṣàárẹ̀ tọkọtọmọ tẹ̀lé tara. Ẹ ṣeun ẹ jẹ́ ká padà sí ọ̀dọ̀ jagunjagun ẹ jọ torí Ọlọ́run ó yẹ owó lẹ́ fún mi o ikú òǹpẹ̀tà lójú Ogogo ò ní kú God bless you Ogogo ò ní kú àwa náà ò ní kú God bless you wọn ní kò kí n pẹ̀tà lójú Ogogo ò ní kú. Ètò bá mọ oògùn cancer ní stage 4 please let us know please kí n kà síta àbíkẹ́ bá wa táàgì àwọn no ẹ lè lọ sórí page wọn bá wa kọ síbẹ̀ Ogogo náà lọ ń jẹ́ lórí kínní wherever ṣàtẹ́wọ́ pé ẹ fi lè assist. Náà ẹ ká padà sí ọ̀dọ̀ oyè tá a jẹ ẹjọ́ tẹ́ bá ti rí mi tí mo máa ń rìn báyìí mi ò síkì o torí pé àti oyè tí wọ́n ti jẹ for the past 6,000 years oyè yẹn la jẹ ni o tẹ́ bá rí mi tí mo rìn kẹ́kọ̀ọ́ pé mo kàn déédéé wú tẹ́ rí mi tí mo rìn lọ́ba tí mo ṣe báyìí ẹ má bẹ̀rù o tẹ́ bá rí pé mo rán ìró àti bùbá mo wá kó sódà sí apá ìró àti bùbá mi mo kó ṣọdá páàdì síbẹ̀ ẹ má kò sí tó ṣe mí o àti joyè ni o jagunjagun yàtọ̀ sí janujanu abẹ́ni. Igboho sọ́ọ̀dì.
àti bẹ̀rẹ̀ pátì bàbá mi gbọ́ láhàn wọn